Ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday tá a wà nínú ẹ̀ yìí, ìyẹn ọjọ́ kẹjọ nínú oṣù kejì ọdún 2026, the 8th of February 2026, ó ní àwọn alágbára olóṣèlú Nàìjíríà ni wọ́n máa pàdé ní ìlú Òkùkù tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, tó sì jẹ́ pé ibi ayẹyẹ ọjọ́ìbí gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá, tó tún jẹ́ ọ̀kan lára àwọn ọmọlẹ́yìn tó súnmọ́ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, olóyè Olúṣẹ́gun Matthew Òkìkíọlá Àrẹ̀mú Ọbásanjọ́, ó ní wọ́n lọ síbi ayẹyẹ ọjọ́ìbí ẹ̀ náà. Ẹ rántí wípé lọ́sẹ̀ tó kọjá ìní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun náà, ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá, tó ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láàrin ọdún 2003 sọdún 2010, ìní ó pé ọmọ ọdún márùnléníàádọ́rin 75 years láyé, tó sì jẹ́ pé ọjọ́ àìkú tí í ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ó ní wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe ayẹyẹ ìdúpẹ́ ní ṣọ́ọ̀ṣì kan tó wà ní ìlú Òkùkù tí bàbá náà tó ti wá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Níbẹ̀ òǹgàmà ni àwọn alágbára Nàìjíríà ni wọ́n máa ti pàdé, èyí tó jẹ́ kí àwọn kan tó máa gbé ìròyìn kiri pé ìpàdé òṣèlú ni ló wáyé ní ìlú Òkùkù ní ayẹyẹ ọjọ́ìbí Òyìnlọ́lá, ṣùgbọ́n tí a lè fìdí ẹ̀ múlẹ̀ pé ní gbogbo àsìkò tí àwọn alágbára náà fi pàdé, kò sẹ́ni tí ó sọ̀rọ̀ òṣèlú títí tí gbogbo wọn tó fi túká tí wọ́n gba oríṣiríṣi ìlú tó ti wà lọ. Lára àwọn olóṣèlú tó wà níbi ayẹyẹ ọjọ́ìbí Òyìnlọ́lá, ó ní Ọbásanjọ́ gẹ́gẹ́ bá a ṣe sọ, bẹ́ẹ̀ ni gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC lásìkò yìí, ọ̀gbẹ́ni Abdulrauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, òun náà wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni ọlọ́lá jùlọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ṣèyí Abíọ́dún Mákindé, òun náà gbéra wá láti ìlú Ìbàdàn wá sí ìlú Òkùkù láti wá bá ọmọọba Ọlágúnsóyè Òyìnlọ́lá láti wá bá a yọ̀. Bákan náà, ó ní olùdíje fún ipò gómìnà lábẹ́ ẹgbẹ́ òṣèlú ADC ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn Honorable Abdulsalam Najim, òun náà wà níbi ayẹyẹ ọjọ́ìbí Òyìnlọ́lá. Oríṣiríṣi àwọn ọ̀rọ̀ gidi, ọ̀rọ̀ ìwúrí ìní Ọbásanjọ́ tó jẹ́ àlejò pàtàkì nínú sọ nípa Ọlágúnsóyè Òyìnlọ́lá. Bẹ́ẹ̀ ni Arẹ́gbẹ́ṣọlá náà ó sọ níbẹ̀ pé àgbà àti aṣíwájú dáadáa ní Òyìnlọ́lá, ó ní nǹkan tí òun fi fẹ́ràn ẹ̀ jù, ó ní wípé Òyìnlọ́lá ò bá bí wọ́n ṣe ń parọ́ tàn yàn tàbí bá ṣe ń ṣe ẹ̀tàn òṣèlú. Ó ní Òyìnlọ́lá tó bá sọ fún ẹ pé ibi báyìí ló ń lọ, ó ní bẹ́ẹ̀ ló ti máa bá, kì í ṣe àwọn olóṣèlú tí ó sọ pé ibi báyìí làwọn wà tó jẹ́ pé ọ̀tọ̀ níbi tí wọ́n ó ti máa bá wọn ní ẹ̀yìn.